Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o. Ọdọọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, Oòduà Nation ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀. Gbogbo ẹ̀gan gbogbo ẹ ti dojúrú báyìí. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Lọ́wọ́ yìí, oore ṣòro ṣe. Bẹ́ẹ̀ ni, oore ṣòro ṣe. Ǹjẹ́ ẹ ti gbọ́? Gbogbo yín náà lè ń rí àwòrán yìí. Ọ̀gbẹ́ni Soja yìí, ìkà ènìyàn ni Ọ̀gbẹ́ni. Apààyàn ni Ọ̀gbẹ́ni Soja yìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, Ọ̀gbẹ́ni yìí iṣẹ́ tí ó lọ dá ṣe kò ń ṣe ìjọba ló rán òun ló rán ra ẹ̀. Bẹ́ẹ̀ ni, kí ló ṣẹlẹ̀ báyìí? Bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ọwọ́ ìjọba ó ti ba Ọ̀gbẹ́ni Soja yìí lẹ́yìn tó pa ọ̀gbẹ́ni kan. Ọ̀gbẹ́ni tí Ọ̀gbẹ́ni Soja yìí pa, ó ran Soja yìí lọ́wọ́ ni o. Kí èèyàn máa drive, kó máa wa ọkọ̀, òun travel, ó wá ń wọkọ̀, wá rí Soja tó gbébọn dání, tó dẹ̀ rò pé okay, Soja ni bọ̀bọ́ yìí, ó wà stranded, ó nídìí lift, ó dẹ̀ dá ẹ dúró. Ọ̀gá o, ó ń gbébọn dání, ó dẹ̀ dá ẹ dúró. Ó dẹ̀ wò pé Nigerian army lélẹ̀ tí bọ́n dẹ̀ wà lọ́wọ́ ẹ̀, jẹ́ ràn án lọ́wọ́ sí ìsọ pé ibi tí mò ń lọ kémi náà kí n ti ràn án lọ́wọ́ kí n gbé. Ọ̀gbẹ́ni tí Soja yìí pa yìí, ó mà ṣe o. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, ọ̀gbẹ́ni tí Soja pa yìí, ó ń bọ̀ láti Port Harcourt lọ sí Akwa Ibom. Ó fẹ́ lọ rí àwọn èèyàn ẹ̀. Níbi tó ti ń drive lọ, wọ́n ṣàdárúkọ junction náà tó ti rí Soja yìí, tí Soja dẹ̀ ní pé jọ̀ọ́ ràn mí lọ́wọ́, iwájú ni mò ń lọ. Àbí àwọn èèyàn máa ń ṣerú ẹ̀ dáadáa. Ọ̀gbẹ́ni yìí dẹ̀ wò pé since tó jẹ́ pé Nigeria Soja ni, jẹ́ ń gbé, àwa náà ló ń jà fún. Bóyá ọ̀gbẹ́ni á ti rò pé journey tí mò ń lọ yìí, tán á ti rí Soja nínú mọ́tò, wọ́n á rí pé okay, Soja ni mo gbé dání. Bó ṣe gbé nìyẹn o. Bọ́n ṣe ń lọ, wọ́n ń lọ. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n náà débì kan pé okay o, ẹ jẹ́ ká pàdí mi o, Soja o, driver ní ẹ jẹ́ ká park sí ibà ká jẹun ká tó continue movement. Ibi tán ti park o, pé kán jẹun ní búkà, ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀. Wọ́n ní ká tó wí ká tó fọ̀, bí lẹ́yìn tán jẹun tán ni o, ṣùgbọ́n bí wọ́n ṣe ṣàlàyé níbi tán ti park, kéèyàn máa travel, ẹ mọ̀ pé tẹ́ bá ti ń travel, tẹ́ bá ti lọ bí 1 hour or so, ó níbi tẹ́ ti máa dé, or 2-3 hours. Ó níbi kan tẹ́ máa dé, tẹ́ máa park táwọn èèyàn ti máa jẹun. Bọ́n ṣe bọ́lẹ̀ tán jẹun nìyẹn. Wọ́n ní láti bẹ̀ lọ, bóyá ibi tán dẹ̀ ti ń padà sínú mọ́tò, wọn ò tiẹ̀ tí drive lọ jìnnà ní Ọ̀gbẹ́ni Soja yìí, ó yọ ìbọn jáde. Ó dẹ̀ yin bọ̀bọ́ driver tó help ẹ̀ yìí, ó dẹ̀ yin pa. Wọ́n ní orí gan ó fi fọ́ gbogbo orí ẹ̀. Tó yẹ yẹn pa, ó wọ dànù, ó wọ sẹ́gbẹ̀ẹ́ títì. Bóun ṣe gbé mọ́tò sá lọ nìyẹn. Toyota Matrix gan ló pe mọ́tò yẹn tí Soja yìí gbé sá lọ. Ó rò bí àwọn ti jẹ lọ. Soja, ó bìlì pé Soja lòun. Now, gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe ń lọ, wọ́n ní wọ́n ti mú Soja yìí. Ilé ẹjọ́ dẹ̀ ti dá ẹjọ́. Ó rò bí òun lè escape, wọ́n track ẹ̀ tán fi mú mọ́lẹ̀. Wọ́n mú Soja yìí. Ilé ẹjọ́ ti wá dájọ́, wọ́n ti dájọ́ kú fún pé kán lọ yẹgi fún Soja yìí. Òun lẹ̀ ń wò yìí. Ṣé ẹ rí i pé ilé ayé yìí, wọ́n ti bàjẹ́, ká má lè ranra wa lọ́wọ́, gẹ́gẹ́ bí ọmọ èèyàn pé neighbor mi leléyìí o, jẹ́ ìrànlọ́wọ́, ó need ìrànlọ́wọ́.
ibi tí ìlú yẹn ti wá. In fact ó máa ṣe o tó bá travel out tó bá gbọ́ bọ́n ṣe ń dárúkọ ìlú yìí ojú á tì ẹ́ pé kí ló dé tọ́lọ́run ṣe dá ẹ sí ìlú yìí. Nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ yìí a rò bóyá àwọn kan pé kò tiẹ̀ lè ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ àwọn kan wá irú àwọn èèyàn báyìí tá a pè ní àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó yẹ kán máa ṣọ́ wa. Bọ̀bọ̀ driver yẹn lè ti wò pé sójà ní ká tó déwájú tá bá dé checkpoint at least ó máa bá mi control checkpoint. Ó lè jẹ́ nǹkan tí sójà yẹn rò nìyẹn. Tí ẹni tí sójà yìí pa ọ̀gbẹ́ni tí sójà yìí pa tó máa rò nìyẹn kó fi ní pé jẹ́ ń gbé láì mọ̀ pé ikú tó máa pa òun ló gbé. Ṣùgbọ́n lọ́wọ́ yìí bí ìròyìn náà ti ṣe lọ wọ́n ní wọ́n ti mú sójà yìí o. Àwọn ilé ẹjọ́ dẹ̀ ti dá ẹjọ́ ikú fún pé kí wọ́n lọ yẹgi fún ọ̀gbẹ́ni àfi k'Ọlọ́run ṣàánú wa. ṣùgbọ́n ẹni tó ti kú ńkọ́ ó mà ṣe o àfi k'Elédùmarè gbà wá. Oòduà nation ní ọ̀nà àbáyọ. Àwa mọ̀ pé tí a bá gba orílẹ̀-èdè tiwa bẹ́ẹ̀ ni tá a bá gba orílẹ̀-èdè wa irú àwọn ìwà báyìí kò lè jẹyọ. Bẹ́ẹ̀ ni discipline á wà. Ẹ̀yin náà lẹ ṣáà ti gbọ́ ìròyìn tí ó ṣẹlẹ̀ ní ìlú China lára àwọn olóṣèlú wọn Minister of Agriculture tó kó owó jẹ. The next thing wọ́n ní kán yẹgi fún ni wọ́n ní pé because owó tó kó jẹ yẹn ó bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nínú ìlú. Ìyà jẹ àwọn èèyàn lórí ebi pa àwọn èèyàn lórí owó tó kó jẹ òun nìkan about $38 million. The next thing àwọn ilé ẹjọ́ ní pé kí wọ́n lọ yẹgi fún straight. Kò ń ṣe pé Nàìjíríà tẹ́ máa wà tí àwọn kan máa jí owó gbé tó máa pẹ́ẹ̀tì wọn ìyẹn ò sí mọ́. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn làwa fẹ́ gbé ṣe ní Yorùbá nation. Ó pé rẹ̀ ní ẹlẹ́ṣọ́ ààbò ó wá lọ ń lo ìbọn bó ṣe wù ẹ́ ó lọ ń rìnrìn gbèrègbèrè ó ṣiṣẹ́ tó yẹ kó o ṣe ó wá lọ ń fi ìbọn yẹn lọ fi ń ká àwọn èèyàn mọ́lé ó lọ ń ṣe ìranù wọ́n máa yẹgi fún ẹ straight ni. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí irú nǹkan bẹ́ẹ̀ bá wà nínú ìlú rí i pé ìlú á tòrò. Bẹ́ẹ̀ ni rí i pé ìlú á da àfi k'Elédùmarè máa ṣọ́ wa ni. Ṣé ẹ rí bó ṣe ń lọ ọ̀gbẹ́ni yẹn ó kàn ní kóun ràn lọ́wọ́. The next thing ó dẹ̀ ó gbé mọ́tò ẹ̀ sá lọ. Ṣùgbọ́n ó ti gbàgbé pé Ọlọ́run Elédùmarè wà. Gbogbo àná la gbọ́ ìròyìn títí girl tóun àti boyfriend ẹ̀ tí wọ́n pa agent tó help wọn láti get ẹni tó máa ra ilẹ̀ wọn. At the end of the day wọ́n fún wọn ní $9 million lọ́ra lẹ̀ dẹ̀ fún wọn paper fẹ́ fi paper lẹ̀ wọ́n dẹ̀ ń disturb agent jáde pé okay o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn customer mi wọ́n nípa wọn ní the paper ilẹ̀ o. The next thing ó fè ní dọ́là kẹ́ tó mọ̀ tó ṣẹlẹ̀ tan agent wọnú igbó ìwà àti girlfriend ẹ̀ dẹ̀ pa sínú igbó so that kò ní disturb yín fún owó ilẹ̀ fún ìwé ilẹ̀. Kí ni yẹn fi yé wa níbo lọ́n ti rí ilẹ̀ ṣáwọn gan tẹ̀ lọ nílẹ̀ ni. Sórú àwọn kan bẹ́ẹ̀ yẹn ò lè ṣẹlẹ̀ tá a bá ti gba orílẹ̀-èdè wa. Ìdí táwa fi ń parọ́ pé no going back òun ni ọ̀rọ̀ Oòduà nation yìí o. Bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ṣé ẹ rí ilé ayé kí èèyàn sọ pé okay let me just offer you a lift you are going my way you are a Nigerian soldier my God thank you sir alright let's just go now at least let's continue the journey together at least I've seen somebody I can be gisting with. Irú àwọn kan bẹ́ẹ̀ yẹn ni bọ̀bọ́ yẹn máa ti rò láláì mọ̀ wípé ẹni yìí fẹ́ lọ pa ni o. Ṣùgbọ́n sìn ká dúpẹ́ pé àwọn ilé ẹjọ́ wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n ti ní kán lọ yẹgi fún ọ̀gbẹ́ni sójà yìí Stephen lórúkọ ẹ̀ òun lọ pé orúkọ sójà òun náà lẹ́ ń rí níbi bàjẹ́ àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Oòduà nation lọ́nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ èèyàn yọ̀ wá lórí eléyìí a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣo àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwọ̀ ẹni tó bá lámà bọ̀ láàní dé bá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.